oyin sí lọ láfárá àfòmọ́sí lọ lọ́rùn ọ̀pẹ ká tó rẹ́rìn bí kàràǹjàngbọ̀n òdìnnúgbò ká tó rí takun bí kéèké adèrò ọ̀dàn eegun bí eyín ò sí mọ́ ká tó ròdèrè kókò ó di ìsomọ́gbé ká tó tún ríru Adéyẹmí Àtàndá ilẹ̀ ó ta sí i Amolegbe Adérẹ̀mí ìgbà tí mo dá Ààfin Ọ̀yọ́ afẹ́fẹ́ ń ṣègi oko lálo lálo ẹ̀fúùfù lẹ̀lẹ́ sojú ọ̀run gọ̀dọ̀wú gbogbo gúnyẹ́gúnyẹ́ tó ń bẹ nílùú Ọ̀yọ́ ò lè sodó poroporo àwọn alọ́gì ìsàlẹ̀ Àtìbà wọn ò lè sọ lọ ṣùkùṣùkù mo bá gbogbo ọjà Kẹsàn ní títì pa gbogbo ọmọdé kérékèrèkéré tó ń bẹ nílùú Ọ̀yọ́ ò lè sunkún ọmú nítorí Adéyẹmí Àtàndá ọba Lámídì ọmọ Olúkú Ewu ni àwọn ọmọ pẹ́rin owó lógún ọdún àwọn ọmọ pàjánà kú ọlọ́lọ́gbọ̀n oṣù àbátètè mọ́ Àtàndá pẹ́rin owó mo ṣe bá lọ́rọ̀ kan àjọ bára wa sọ èyí ká ilé ẹ̀rínwó àfẹ̀mọ̀jọ́kọ̀ ẹnu sàǹsọ̀fọ̀ àjọ̀nà kùsùbù yẹ gẹ́ gbogbo alápàtà ìwọ̀n dùgbò lura wọn ẹ̀rínwó àjọ̀nà kùsùbù òkè erin ṣubú kò lè dìde àṣẹ ìwọ̀n lẹ́rìn kan sùn ìwọ̀n ò lẹ́rìn kan sùn ìwọ̀n ò lẹ́rìn kan sùn bí oorun sàárè kọ́ níbi tá a lọ ta èémẹ́nì kankan lọ ní aláyélúwà ọba Dr. Alhaji Lámídì Ọláìwọlá Adéyẹmí Àtàndá ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ bàbá ti tẹ́rí gbà sọ ẹni àyíngbójúlé kí Adéyẹmí Àtàndá tàǹgbò ní òjìgbọ́n kí Lámídì Àtàndá ń bẹ nílẹ̀ tó sùn gbọ́rọ̀ Láìwọlá ọmọ Olúkú Ewu aṣọ funfun ló sá nílé aláró gèlè àdìrẹ ló sá lóṣùn gàmbàrí jẹ díẹ̀ lóbi èyí ó tó pọn Lámídì Àtàndá ìran ọmọ Yorùbá ò lè gbàgbé rẹ̀ Géńdé Adéyẹmí ọmọ Olúkú Ewu mọ́rọ́hún díà ọmọ Àlàbí mọ́rọ́hún díà ọmọ Bírónkẹ́ Àtàndá ọmọ Adéyọ̀ Àlàbí ó ti dára alẹ̀ ọ̀tọ́nù mi ò jẹun èèyàn kí n mọ ìrírí Amolegbe nítorí pé mi ò kí sàlájẹ yìí ni mo fi rántí ọba Adéyẹmí ọmọ Olúkú Ewu Aláàfin Àtàndá ọ̀rẹ́ Amolegbe Àkànní bàbá mi ni ọba Adéyẹmí ọmọ wuru àwúrú fẹ́rẹ̀ bí inájọ́ Àtàndá ọmọ Àkè ọmọ Olúkìtì bí ọmọ adé ìran àṣẹ̀ṣẹ̀ jẹ egun ṣoṣo ti parí ike ọmọ láwọyìn atọ́ba tẹ́lẹ̀ ọkọ̀ yádòdò atọ́ba tẹ́lẹ̀ ọkọ̀ yálẹ́kótó atọ́ba tẹ́lẹ̀ ọkọ̀ yamalaba ọkọ̀ yamalaba ò sí mọ́ sẹ́ẹ̀rí pé ayé ò tó nǹkan Láìwọlá Olókun ọkọ̀ ayaba ó di gbére Àtàndá ẹlẹ́wù yìnyín àtọ́lárí bó bá wọ dúdú àwọ̀ funfun àwọ̀ arambara bá bẹ́ẹ̀ wù ọ̀lẹ́sìn ní kẹ̀kẹ́ ọmọ Gbadero ọ̀lẹ́sìn nílé tètè délé bàbá skimẹ̀ bàbá àkàó Láìwọlá ọmọ Olúkú Ewu ibi tó wà lápá ń dẹ̀dẹ̀ Àkè ní báwọlé ìyá ẹ̀ kóró ibi ó wà tọ́lárí ní báwọlé bàbá rẹ̀ igi ńlá l'Aláàfin Ọ̀yọ́ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ káfàtà ọkọ̀ ojú ọlá pé níbo lè agbérí fún mi òkè wù sílé bí ẹni kàkọ́dà sílé ọmọ Gbadero ọmọ pópó ọlá alákàá Adélakùn Àtàndálé rẹ̀ mọ́ Láìwọlá ọ̀jẹun gbogbo líle pamúpamùrin dìrìndìn òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà látúbọ̀ sún Aláàfin ìwọ lọ́kọ ẹja àgbẹ̀ ò lè jí kó má dárò àlùkò lè jí kí wọ́n má kó sùn ojoojúmọ́ ìní gbogbo ọba aládé rántí rẹ̀ sí rere ìní wọ́n ń pè Adéyẹmí Àtàndá ikú bàbá yèyé ibi ó bá gbé wà ilẹ̀ rẹ̀ ni Àtàndá tá a ní ó má sòògùn láyà mọ́ ó ṣe bí odò Láìwọlá ń ṣe bí ọlọ ó ṣe kọrin gidi tó ń kọ lákùkọ ṣáájú Láìwọlá táàrí ta kápólápó ọmọ Adéyọ̀ Àlàbí táàrí ta kọfà lọfà ńlá kọ́bọ̀lùbọ̀n ìní wọ́n rí ni wọ́n kápátá lórí àpáta ìmùlẹ̀ lẹ́yìn agbára pínísí lọ́mọ erin tó fi ń fọláyàgì encyclopedia Àtàndá ní gbogbo ilẹ̀ adúláwọ̀ káfàtà bí wọn ò bá mẹ́rin ṣé wọn ò gbóhùn erin ni bẹ́ẹ̀
ọmọ sa ẹ ò jí ọlọ́bẹ̀ bá ò bá rí mọ́kọ́ ọba ní Lámídì ọmọ Olúkú ewu òrìṣà tó ń bẹ lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ tí mọ́ dẹ́rù bá mọ́ jèsí àkọ́kọ́ Aláàfin l'Àtàndá tó jẹ́ Kakanfò méjì ohun tó so nílé tó fi kúrò nílé Àtàndá ọmọ Olúkìtì bí ó ní ẹ̀sọ́ fàjòjì kó má ṣàfihàn láìwọlá ọmọ Láwọ̀yìn àrán gan lóye ọmọ Àtìbà láìwọlá òdìgbòsè Lámídì Àtàndá òdì ìgbà kan kò sẹ́yẹ bí òfé mọ́ kátóró-dèrè kókó òdì ìsomọ́gbé bó o délé òkìlé Lámídì Àtàndá bó o dẹ́nà kó o béèrè ọ̀nà kó o kí Adéyẹmí àkọ́kọ́ kó o kí Adéníran Àlàbí Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ bàbá rẹ̀ tó bí ẹ ọba Lámídì Àtàndá gbogbo ìran Yorùbá ò lè gbàgbé rẹ̀ láìwọlá ọmọ Olúkú ewu àràgàn lóye ọmọ Àtìbà ẹ̀bẹ̀ láńbẹ́lẹ́dùá kó dákun kó má fi kú Adéyẹmí Àtàndá bàrán Yorùbá jẹ́ kó má fi kú Adéyẹmí bàlú Ọ̀yọ́ jẹ́ má fi kú Ọláìwọlá dààmú ìran Yorùbá dákun bá wa fi kú Adéyẹmí dúró tagbọ́n lọ́balọ́ba oore tíran Yorùbá ń tọrọ Olúwa dákun jẹ́ ó tó wa lọ́wọ́ ìpapòdà ọba Adéyẹmí Àtàndá Olúwa ò ní ṣe lákùfà fún gbogbo ọmọ Yorùbá káfàtà ọba Lámídì Ọláìwọlá Àtàndá ikú bàbá yèyé bàbá tẹrí gbaṣọ lẹ́ni ọdún mẹ́tàlélọ́gọ́rin Àtàndá ikú bàbá yèyé lo ọdún méjìléláàádọ́ta lórí àpèrè àwọn bàbá rẹ̀ Aláàfin ọba Lámídì Adéyẹmí Àtàndá ó wá láti ìdílé àlówó lọ́dún bí ìyèrè Láìwọlá Àtàndá gorí àpèrè bàbá rẹ̀ lọ́dún 1970 sẹ́yìn lẹ́yìn ìgbà tí ọba Aláàfin Gbádégẹṣin Ládìgbòdo àkọ́kọ́ jà wàhálẹ̀ aláyélúwà ọba Dr. Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta Àtàndá ikú bàbá yèyé Amọ́lẹ́gbẹ́ Adérẹ̀mí ọmọ ọ̀rẹ́ rẹ̀ ló ń kí ẹ pé ọba Adéyẹmí ẹ̀kọ́ àsùnparadà.